jájọ gbọ́lọ́ngbọ́ láàrin wákàtí kan àti bí irú Abdullah ibn Rawaha tó sọ fún ẹni tí gbẹlẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ náà pé háyà bínà náà mú sáà ẹ̀yà wá ẹ̀tì ẹ̀já yọ̀ǹda wákàtí kan ká fi gbọ́lọ́ngbọ́. Àwọn tó ṣáájú wa lọ nínú ojoojúmọ́ gbogbo àsìkò mi ò fẹ́ kí gbogbo rẹ̀ lọ wọ́n máa ń tún ìgbàgbọ́ wọn wọ́n máa ń rè ní rẹ̀ wọ́n máa ń bára wọn sọ̀rọ̀ irú ìta àjókòó lẹ́yìn ìrun àìlà ní ọjọ́ òní yọ́mù fúlàfà wípé ẹ̀tì ẹ̀já bẹ̀rẹ̀ wa léèrè sáwà lójú ọ̀nà àbá ti kúrò lójú ọ̀nà sáwà ní ọgbà àbá ti kúrò nínú ọgbà ṣe okùn Islam sì ń bẹ lọ́rùn wa àbótijá àbáwàlájá bí ó ti já kúrò lọ́rùn wa àbáwàlájá kúrò lọ́rùn ara wa àmọ́ ń bẹ̀rẹ̀ wa léèrè àwọn tó ṣáájú wa lọ àwọn sálàfù wa látòrí àwọn sàhábà títí di àwọn tó lọ káwà tó ṣe kíni ká tó dé tọ́kàn ló ṣe à gbogbo ọ̀nà náà ṣe irú nǹkan báyìí pé ẹ ti ẹ̀já fi wákàtí kan lẹ̀ káfi bára wa sọ̀rọ̀ Ọlọ́run káfi jọ yẹ ọkàn ara wa wò ṣé a ti kúrò lójú ọ̀nà àbáṣe wà lójú ọ̀nà àwọn kan lẹ́ fàlẹ̀ ẹ̀mọ́ fi mọ̀ bóyá èèyàn wà lójú ọ̀nà àbí èèyàn sì lójú ọ̀nà ṣùgbọ́n gbọ́n kan lẹ́lẹ̀ fún kò ju mẹ́ta náà lọ tárìkọ̀ wọn dá pọ̀ rẹ̀ ṣùgbọ́n ìkọ̀ọ̀kan la lè pín sí ọ̀nà méjì ẹ̀rọ ẹ̀gẹ́ bí àwọn sábọ̀dù tí wọ́n máa ṣe sójú ọ̀nà kí wọ́n bá ṣìnà ṣàpè sábọ̀dù ó wúlò fún ẹni tí ń lọ ní tí wọ́n tọ́ ń lọ tọ́ kà ń bẹ̀ ẹ tí máa ń bọ̀ tọ́ pàdé ó tún wúlò fún lójú kejì ayé ẹni tí ọ pàdé ohun tó náà kà ọ̀tọ̀ ni ṣàwọn sábọ̀dù wa máa wà ní ibi ọ̀nà bá ti pẹ̀ ká kọ̀ọ̀kan káwọn bá sí ọ̀nà sí kíni káwọn bá sí rìn bẹ́ẹ̀ náà ni mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ dákọ̀ ìtọ́yẹ pé ojú méjì ni wọ́n ní ojú mélòó ojú méjì ni wọ́n ní so tá a bá ti ń lọ lójú ọ̀nà Ọlọ́run tá a gbà pé mùsùlùmí sí nílé o mo fẹ́ wà lùjọ́ náà o ìrìn àjò wa ó ti bẹ̀rẹ̀ láti gbà tá a ti bàlágà láti bọ́ sójú ọ̀nà pé ǹso bọ́yọ̀ yà tọ́ yàwó náà bóyá kó ní ọgbà àwọn ọmọ àlìjánà tọ́lọ́run ti kó wọn síbẹ̀ tó wọ́n kó ń bẹ̀ ẹni wọ́n bá ti gbà fọ́lọ́run ọ̀dà ẹ̀gẹ́ bí ọ̀dà ẹ̀gẹ́ bí ti fi okùn sí ọrùn rẹ̀ tí yóò fi dàmà ìsìlágbẹ́ tọ́jọ́ conference wọ́n gbé okùn pé id card sí ọ ní kíni o lọ́rùn wọ́n mọ̀ pé èyí mẹ́mbà kíni o conference ni tí ẹnìkan bá ti wá ní ìsìnká àrí pé kò sókún wọn yẹn bá ṣe máa bílẹ̀ rẹ̀ pé àṣẹ́ẹ̀ṣẹ̀ dé ní àbí ẹ̀kàn wà wó èèyàn torí pé kì í sí mẹ́mbà nígbà tí ò tún sókún lọ́rùn rẹ̀ so òwe mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n fi máa pa òwe ẹni tó wà lójú ọ̀nà àtẹni tó ṣìnà mùsùlùmí àbójúkú mùsùlùmí torí pé bọ́lọ̀ sì dá wa kò sí ìgbà tá a lè dìdàkudà nítorí irú ọkàn tó lọ́n dá fún ẹ̀ gẹ́gẹ́ bí àníbi Muhammad sallam bóyá sọ ó ní ọkàn wa bẹ́ẹ̀ ṣe rí alladhi fi jawfikum tí ń bẹ́nu ọkàn yín ní ọkàn tí ń bẹ́nu jawfu yìí ní báyà yìí la yahluku kama yahluku saw yìí máa gbó yìí máa wíkì bí aṣọ sí máa kíni sá tí ó wíkì tí ó yá bẹ́ẹ̀ náà ní ọkàn náà ìmọ̀ ní ibẹ̀ yóò gbó yóò wíkì yóò yá àbí yóò tiẹ̀ bàjẹ́ wọn náà nǹkan máa ṣe àrábìlẹ̀ ọjọ́ kí yóò yé wa táwọn Sahihul Jami' àbá àdìsí ń bẹ̀ so nípa bẹ́ẹ̀ tó bá jẹ́ pọ̀ bá rí báyìí bó láti wá mọ̀ pé nǹkan ṣe àbí nǹkan ò tí ì ṣe wá sáà ti kú àbá ti fẹ́ kú so ọ̀nà àwọn abitọ́lọ̀ fi gígún tá a bá ti ń tọ ojú ọ̀nà lọ tá a máa chẹ́kì pé ṣé mo ṣe wà lójú ọ̀nà ẹ̀gbọ́n mi ọ̀nà mẹ́ta ni àmọ́ ọ̀nà mẹ́ta ojú méjèèjì ó gbọ́dọ̀ yé wa tó pé ẹni ó lọ bí ẹni ń bọ̀ náà ni ẹni ń bọ̀ bí ẹni ń lọ náà ni ojú ọ̀nà làwọn méjèèjì sí kíni ni wọ́n wà tí wọ́n bá jọ tẹ̀lé tí wọ́n bá rí ẹ̀gbọ́n mi wọ́n sọ nù àkọ́kọ́ ọlọ́run sọ pé àti ìhò lọ tẹ́bá ti wà ní ayé ń bì ẹ máa tẹ̀lé mi ọlọ́run ẹ tẹ̀lé mi ọlọ́run ojú méjì lónìí ó sì lé ètò márùn táàfi lè tẹ̀lé ọlọ́run táàfi ọ̀pọ̀ ọlọ́run láti kíní o là ń tẹ̀lé ojú méjì lónìí
ojú tá a fi lè tẹ̀lé ọlọ́run ni pé àkọ́kọ́ ni pé ká gba ọlọ́run gbọ́ gẹ́gẹ́ bí yìí mọ̀ ká máa rántí ẹ̀ ká ní ikhlas ká mẹ́fẹ́ kọ̀ọ̀sọ̀ ọlọ́run ẹgbẹ́ nìsín ẹ̀gbọ́n mi nìsín ẹlẹ́ẹ̀kejì lójoojú kejì náà ni Qur'an mọ́dàmọ́ tá a bá ti jẹ́ Qur'ani ẹ̀ tí máa gbọ́ ẹ̀ tí máa lò ẹ̀ tí máa kà ẹni tó kà kún ẹni tí ń kọ́ ni àbí wọ́n ń kọ́ ẹgbọ́n mi sìn tá a bá ti jẹ́ ẹni àjẹ́ pé ojú ọ̀nà láwà ó lè jẹ́ pé nígbà tá a bá ti ń tọ Kùránì tá à ń tẹ̀lé tá à ń gbà gbọ́ á ti mọ̀ pé ọmọ Ọlọ́run tàbí kọ́ ó tiẹ̀ tí ì mọ Kùránì rárá ṣùgbọ́n ọ̀rẹ́dì fún Kùránì kí ló dé mọ́mì ní òdodo ní ọmọ pọ̀ lọ́n bẹ ọmọ pọ̀ ọkàn ni ọmọ pọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ sọ ni kí ni Kùránì ó sì rẹ́dì fún Kùránì yẹn ẹgbọ́n mi sìn ọ̀rẹ́dì fún ọfẹ́ máa kọ́ ó ṣetán láti máa kọ́ ó ní gbogbo tó bá ti nígbàdé inú Al-Qur'an ó ṣetán láti gẹ́lẹ̀ láti tẹ̀lé ìwọ́gán fẹ́ máa mọ̀ ìwọ́gán fẹ́ máa kà ó tí ì máa ká o ó tí ì mọ kankan nù rẹ o ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ bọ́ ọba kulè lórí ìlà lórí tó sọ wípé tí wọ́n bá gbọ́gbọ́ ẹ̀dì lójú ẹ̀lì kan ọmọ Kùránì kankan ṣùgbọ́n rí pọ́ gbàgbọ́ ó sì lẹ́mìí láti mọ̀ ó sì ń tẹ̀lé tí ọba gbọ́ nínú rẹ̀ ẹgbẹ́ nìsín ọ̀tẹ́lẹ̀ tó bá gbọ́ nínú rẹ̀ tó bá sì ń kà ọmọ sí kíni ọmọ lẹ́sẹ̀ tó bá wà wípé wọ́n fẹ́ pọ̀ àsìkò ní òtí sí kíni ní ọgbà míì ìmánu ojú ọ̀nà ni ṣùgbọ́n ìta wá fẹ́ mọ̀ pé ìwọ̀ ojú ọ̀nà ni pé nígbà tó wá pẹ́ ọwá ti kọ́ ó ti mọ̀ ó ti ń kà ó ti fi ń kọ́ọ̀yàn lẹ́yìn wọ́n ti fi kọ́wọ̀ wọ́n náà fi ń kọ́ọ̀yàn ó fi ń ṣe wá sí ojú ọ̀nà lọ́wọ́ ìyára ká mọ̀ wípé ọmọ Ọlọ́run pẹ̀lú bó ṣe jùrọ̀ mọ́ Qur'an bó ṣe máa ń kà bó ṣe máa ń lò bó ṣe máa fi kọ́yàn bó ṣe lọ kọ́ ẹgbẹ́ nìsín tó ṣe tó ń tọ̀ tó fi ilẹ̀ tàbá mọ̀ wá àmọ̀ pẹ̀lú pírátíkà ló ẹni Ọlọ́run lè yí torí wọ́n ní ẹbá wọn ni Ọlọ́run ẹwà sọ ibi ẹ̀ tí bá sì kí ni tí ò fi Qur'an ilẹ̀ àdísì ní ìṣèwà táwọn ẹgbẹ́ pé ẹ bá fẹ́ nu yí kọ́ máa wà pẹ̀lú Ọlọ́run ṣáṣá ó tún wá fẹ́ máa wà pẹ̀lú àwọn màláíkà ọ̀fẹ́ táwọn màláíkà náà máa wà pẹ̀lú ẹ̀ ṣáṣá nítorí ọmọ ìṣèlú ọmọ tàwọn Al-Qur'an ẹgbẹ́ tó jẹ́ àlàsán kíkà kó mo fẹ́ mọ kí lọ́lọ́run wí kí n lè tún tẹ̀lé ẹgbẹ́ mi sìn náà ọ̀nà kanu tó kú sọ́nà méjì sáńbọ́ọ̀dù kanu tó o bá sì wà níbi sáńbọ́ọ̀dù ẹjẹ́ fún ní àpèjúwe kan tó ṣe tẹ́ bá ti rí ẹni tí nínú ìrònú ẹ̀ àbí lórí ahọ́n rẹ̀ nínú ìrònú rẹ̀ nínú ọkàn rẹ̀ ní tí máa sọ sínú ọkàn tí ó wà ní tí máa bára rẹ̀ sọ́nà ọkàn wípé àwọn ọ̀rẹ́ ìwé ń súnmọ́ Ọlọ́run tí ò tí máa láàyè ìwọ́tọ̀pọ̀ ọ identify tó fi ń súnmọ́ Ọlọ́run ẹgbẹ́ ìṣẹ́ mọ̀ pé a sọ pé ojú ọ̀nà lọ wà tó bá fi lè identify tó fi ń ṣe gíní súnmọ́ Ọlọ́run tó wá máa ń rò pé ṣé mo perfect ṣé continuation bá mi àbádìkú bá mi wọ́n tó bá máa ń rò àjẹpẹ́ Ọlọ́run gbé ní ẹ̀ àwọn kan márùn-ún wa wà tẹ̀ pé àwọn ní rọ̀hì sí àwọn ìdí ẹ̀fí súnmọ́ Ọlọ́run pọ̀ ṣùgbọ́n márùn-ún kan bẹ̀ mọ́tí ẹ̀ sí mistake tó ọba ti jáǹbì márùn-ún gbogbo ìyókù òwúlò àfi márùn-ún aláwọ̀kọ́ ọ̀ngbọ́rọ̀ Ọlọ́run lórí tó pìlẹ̀ Islam lẹ́yìn tó bí ànábì dìde wọ́n mẹ́sì kí ló kù káwọn èèyàn tán wọ́n ránṣẹ́ ànábì wọ́n lísìn orí lísìn yẹn ni wọ́n wà ní wọ́n fi gbàgbọ́ ní wọ́n fi mọ̀ pé Ọlọ́run wí kankan túrú ànábì adé ní lísìn náà ni ìfẹ́ àti ọdún mẹ́wàá tí wọ́n ti ń lísìn ni wọ́n ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá lọ́dọ̀ aláwọ̀kọ́ kò tí ì sí wákàtí márùn-ún ọdún ẹlẹ́ẹ̀kejì tí pé ọdún mẹ́wàá síbẹ̀ ẹ̀ ń bá kú kí òun tó dé yọ wà lùjẹ́ náà kí ló dé ó ti ṣe nọ́mà ó mú ọ̀ngbọ̀rọ̀ Ọlọ́run ajẹ́pẹ́ bẹ̀rẹ̀ ń gbọ́ ó ń kálukú wa ká bèèrè ara léèrè ibo la ti ń gbọ́rọ̀ àbáwọn ọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì la rò sọ̀rọ̀ àbáwọn wà sí òfegè tí wà sí wọn òkun pẹ̀pẹ́ ìjọba kan rí ní ọ̀tọ̀mọ́ síkíní wọ́n máa ń hé sọ àbáwọn tí wọ́n fi wà sí sí àwàdà àbáwọn tí wọ́n fi ń ṣèjà láàrin ara wọn wà sí ẹ̀fí kò sáà ní àti fi ọmọ náà ọfẹ́ fún èèyàn lè ṣí ni gbèsè wà sí tọ́fẹ́ mú ọ súnmọ́ lọ́wọ́ òun ní nǹkan ń gbé ní ti ẹ̀rọ fẹ́ sọ̀rọ̀
wọ́n wá lè máa kọ́rọ̀ náà wá kọ́ máa pàdé ìṣìwà ṣùgbọ́n kì í sáà níyàn ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n náà bá wù dáadáa kì í ṣe wípé ẹ̀yin ọfẹ́ tẹ mọ̀nà ó ọfẹ́ fún ẹnìkan tí wọ́n jọ ń táàkà tí wọ́n jọ ń jà lẹ́sì àwọn àṣìbáyọ̀ kọ́ wá ṣe àwọn rọ̀bà nìyóòn àwọn tó ń bẹ̀rù ọlọ́run tí wọ́n fẹ́ gbé ọ dé iwájú ọlọ́run kó ọ̀nà ìlú bá máa bẹ̀rù ọlọ́run bíi tiẹ̀ tó ń rí wà sí gidi gbọ́ tó ń tún àárín wa àtọ́lọ́run ṣe àkọ́kọ́ nọ́mbà 1 tó lè fi tún àárín wa àtọ́lọ́run ṣe mu nọ́mbà 2 ó náà ní ọ̀run lásìkò rẹ̀ tí wákàtí márùn-ún rẹ̀ ń pé wọ́n sì sọ fún ayé pé ẹnikẹ́ni tí ọlọ́run bá gba wákàtí márùn-ún ẹ̀ àmì tẹ́ fi mọ̀ àbí tóun náà fi lè mọ̀ lọ́dọ̀ ara rẹ̀ pé ọlọ́run gba wákàtí márùn-ún ẹ̀ náà ní pé àwọn náfìlà kò ní bọ́ ẹni ọlọ́run bá gba náfìlà rẹ̀ ó ti súnmọ́ kọ́lọ́run wọn gba ọ̀ranyàn rẹ̀ ìyẹn bí ẹni ọlọ́run bá gba náfìlà lọ́wọ́ ẹ̀ tó bí ó rojú débi pé kì í yẹn náfìlà nǹkan ó ti ṣe ìrun rẹ̀ náà náfìlà lọ́lọ́run fi kọ́fà àfihàn ọ̀ranyàn ìwọ tó kì í jí lóru yẹn náfìlà lójú ọmọ náà ẹwà ti kí nǹkan láì níṣẹ́ ló dìde pọ́n nǹkan gbọ́dọ̀ ti ṣe ìrun ẹ̀ torí nǹkan ti ṣe gbogbo tó dá ìdí kí ni ìrun gbogbo nǹkan tí máa jẹ́ kí ìrun ládàá rẹ̀ kún gbogbo nǹkan tó pé àrí aṣáájú náà tó náà kí wákàtí márùn ṣùgbọ́n lọ́pọ̀ aláhàn náfìlà tá a wí kì í sí pààlà rọ́ ẹnì akẹ́kọ̀ọ́ rọ́ ẹgbẹ́ mi ṣe gẹ́gẹ́ bí olùkírun tó wá ju ànábì olùkírun tó ju ànábì ajẹ́ pé yóò mọ̀ sí bí ànábì kí ni máa ń ṣe kó tó kí ọ̀ràn yàn yóò kí ọ̀pá mẹ́rin yóò yan náfìlà mẹ́rin kó tó kí àìlà ó wá kéré tán méjì bẹ́ẹ̀ náà ni mẹ́rin kó tó kí làṣàrì ó wá kéré tán ní méjì ìmọ̀ kí náfìlà ti máa ń yàn lẹ́yìn magribi lánàá bí wàá sọlá bẹ́ẹ̀ náà ni rọ́kà àtẹ́yìn fàjìrì ànábì kà nínú àdéhùn kan ó ní ọdún méjìlá làwọn ojúlówó àwọn náfìlà ẹni ọba kì káwọ́ náà lẹ́lẹ́ yàtọ̀ sí pé ojúlówó òun gangan wà kí ó sára rẹ̀ bẹ̀yẹ̀ wọ́n náà kó dúra ẹ lórí pé ṣé ọlọ́run ọ̀gbà náfìlà tó ọ̀gbà náfìlà rẹ̀ ọ̀ràn ìyá rẹ̀ òní ojúlówó ọ̀ràn ìyà tó ń kí òní mẹ́hẹ̀ àmọ́ tọ́lọ́ bá fẹ́ fi nǹkan ṣe tẹ́sù bá ti wọlé sí ọlá yóò kọ́ gba náfìlà náà ó tó gbọ̀ràn yẹn lọ́wọ́ rẹ̀ ìpẹ́lẹ̀ kejì nù nínú nǹkan tí mo fi mọ̀ pé ṣé mo sì wà lórí kíni ọ̀nà tó ń gbọ́rọ̀ ọlọ́run nọ́mbà 2 tó ń kírun lásìkò rẹ̀ pẹ̀lú nàwáfílù rẹ̀ nọ́mbà 3 tó yẹ fi wọ́n mọ̀ bẹ̀yà ṣé mo sì wà lójú ọ̀nà ọlọ́run àbí wà lójú ọ̀nà ọlọ́run òun náà ní bó ṣe ń ka Al-Qur'an Karim tó ń ka Al-Qur'an Karim gbogbo ẹni tí kọ̀bálẹ̀ kakọ̀rán tó ń gbọ́ Al-Qur'an Karim kí á ní wọ́n ń pè ní gbígbọ́ àbí kíkà nǹkan mẹ́ta wọ́n ń pè bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni so takarawu tatilu ṣe ìwọ̀gẹ̀gẹ̀ ń ta ìkejì al tudabbiru fi ma'anihi sọ́ọ̀rùn ń ka ìtumọ̀ ẹ̀tọ́ wá ń ronú sí torí tó bá ń ka Kùránì tó bá máa ronú sí ìtumọ̀ rẹ̀ ẹgbẹ́ ìsìn ka Kùránì o tí wọ́n fi nípa ọ̀pá ni pé wọ́n ní mẹ́sẹ̀jì ìṣèdè lásán ó ní mẹ́sẹ̀jì tó fẹ́ sí kí ni tó fẹ́ pass ṣé ọwá bó ṣe ń kà ní fi ọkàn tẹ̀lé in tí ń wí ẹ̀kẹta altáàmà lè máa tẹ̀sùn ṣé ń tọ́ wá ń gbọ́ ní Al-Qur'an sọ̀rọ̀ tẹ̀lé ẹ̀tí ń ka Kùránì nínú tẹ̀ pé ọ ń ka ìdátúlé yẹ́tì àríyá ìyàtò náà tí wọ́n bá ka Kùránì fún ọ bẹ́ẹ̀ ọgbẹ́ ni àbọ̀ ó lè ka fúnra rẹ̀ ẹ̀rọ ni ìmánì wọn ó lékún zádàtì ìmánì yẹn máa lékún kí ló dé kò sígbà tí wọ́n máa ń gbọ́rọ̀ Ọlọ́run láwọn àtàwé ìwájú láti kó ló bọ̀ hàn ọ̀sọ́rọ̀ Ọlọ́run tí wọ́n máa ń gbọ́ kódà bó sàdísì wọn gbọ́ bó sọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run àwọn ọ̀jọ̀gbọ́n ọkàn wọn máa ń mì tọ́wọ́kàn ò tí kú ẹni bá máa ń ka Kùránì tọ́jọ́ ìkẹlẹ̀ kẹta láyéláyé ọkàn rẹ̀ ní kú torí pé ọmọ gbọ́rọ̀ Ọlọ́run ọmọ kírun irun ní connection tí mo rí àwọn àtọ̀ Ọlọ́run but the point to ti start ni ṣọ́ ń gbọ́rọ̀ Ọlọ́run lọ́rọ̀ gidi ni ó tí gbogbo agáṣe ìmọ̀ pé ọ̀rọ̀ gidi ni yìí sọ̀rọ̀ ọ̀tẹ̀ ṣé ọ̀hún kírun irun náà tó wá sí irun sì jẹ́ sílà bẹ́yìn náà kàwé náà rọ́bì bẹ́ẹ̀ náà rẹ̀ pa ìtọ́tẹ̀lé ọ̀nà àdìkìr ìmọ̀ràn tí Ọlọ́run àtikáàrù pọ̀
táwọn bí fi wọn ti ọlọ́run àsìkáàrù pọ̀ ọmọ ẹnu àwọn àsìkáàrù kẹ pé àsìkáàrù sọ̀bá wàlùmọ̀ṣá wàlàhàwàl ó sì bẹ́ẹ̀ tó kókò wà kò ní kankan sí pọ̀ mọ́ sọ̀bá wàl ọkàn máa wù lásán náà dẹ́gbẹ́ nìsín ìgbà anytime lójúmọ́ lálẹ́sẹ̀ la ilaha illallah lálẹ́sẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar àwọn kan àbẹ̀tẹ̀ pé àlẹ́bí yóò specialize wọn lórí òru kásì àṣùbà kásì ìrọ̀lẹ́ kásì ẹ̀yìn irun kásì tàbá fẹ́ wọlé kásì tàbá fẹ́ jáde kásì gbogbo ẹ̀ pátápátá náà ń pè ní àlàáfíà kama ni ẹ̀yẹ adh-dhakirina Allaha kathira àti arántí ọlọ́run wadh-dhakirat àti arántí ọlọ́run lóbìnrin ìwé náà máa check ara rẹ̀ tó fi pé lóòótọ́ ó sì wà pẹ̀lú ọlọ́run ó tí divate àsìkáàrò ní síkíní kò ní já ọ láyé kò ní síkíní kò ní já ọ ìtọ́wà parí ẹ̀ wọ́n náà dálé stíkífà ẹni ọba ta lọ́rẹ kẹ́ni ọmọ dùn níbi àti wọn tọrọ àforíjì àrùnú kan iṣẹ́ ti sẹ́lọ̀m astaghfirullah astaghfirullah kan bẹ àáwù gẹ́gẹ́ bí àsìkáàrò ṣùgbọ́n astaghfirullah kan bẹ àáwù gẹ́gẹ́ bí àrùnú kan ẹ̀dígbẹ́ nìṣẹ́ ṣe ti sẹ ọlọ́run kí ní ìyẹsẹ̀ ní astaghfirullah no doubt ọ̀dà pé mo ti dẹ́sẹ̀ astaghfirullah méjèèjì là nídìí méjèèjì tí ló sì nílò ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìgbà tá a bá ti ṣe mistake ó kéré ọdún lágbára káì ti ṣe istighfar tí mistake yẹn bá tó bẹ́ẹ̀ káyọ̀ náà fail tí wọ́n pè ní náfìlà tawba ajáwọ́ ń bẹ̀ káì ṣe istighfar ṣùgbọ́n istighfar tá a máa ṣe tí ìdíkó tó gbà dẹ́sẹ̀ òun ó wúlò lórí àwọn ẹ̀sùn lọ́pọ̀ àwọn agbọ́ ọmọ pàṣíkí ni àdá àwọn kan mọ́ra àwọn èèyàn wọ́n ní mustaqif òwú nọ̀kọ́ ni àtàtà máa tọrọ àforíjì ọlọ́run dákọ̀ wọn ó dákọ̀ wọn náà àwọn tẹ́sí kí ni ó tíyàmà wọn so ó wá máa chẹ́ẹ̀kì ara rẹ̀ pé so ó sì ń chẹ́ẹ̀kì ara rẹ̀ lórí àwọn ibi tó sì kí ni tó kù sí àwọn àwọn èèyàn lọ́jọ́ mọ́lọ́run róòdù kan tàbá ti bẹ̀rẹ̀ ojú ọ̀nà báyìí ẹ̀rì ẹ̀tẹ́ ọkọ̀ béèrè ní pé ṣé mo wà pẹ̀lú ọlọ́run tó ọ̀bá ti wà pẹ̀lú ọlọ́run mara àwọn ìdíkọ̀ chẹ́ẹ̀kì kò ní sí pẹ̀lú ẹ̀ tàbí kó ti mẹ́hẹ̀ ń bẹ̀ tó wá fi lè mẹ́hẹ̀ ń bì kan òun ti ẹ̀ láàmú àrùn fẹ́ fún ọ pé gbogbo ọ̀nà tàbárí tá a fẹ́ fi inú ọ̀gá tẹ̀lé nínú ìṣẹ́ lọ́run ní pé sàdákà abẹ́ ẹ̀kọ́ ni but bó o ti sàdákà jù bẹ́ẹ̀ lọ tí mara àwọn ìyọ̀bá ṣáájú sàdákà rẹ̀ fi ìgbéyìí mọ́ òde ẹ̀ torí márùn tí mo dákọ̀ pátá nínú sọ́ọ̀nù kó ìjọ ọ̀nà náà ọmọ ajá sáànù kó ìjọ ọ̀nà náà sí sàdákà òfò àwọn ojú kó ìjọ ọ̀nà náà sàdákà òfò nù sàdákà sí ọ̀nà kọjá ẹ̀bá sáànù àwọn èèyàn ọlọ́wọ́ sáànù ẹ̀ tí ẹni tẹ́lẹ̀ wọn láti ẹ̀rìn kò ní sáànù ẹ̀ bẹ̀kí ẹgbẹ́ ó ti jìnà sọlọ́ Number 2 iná ni wà á tí ìhò rasul àwọn kan báwọn lórí lóòtù wà náà bí náà àti ojú méjì náà ń pè ní rasul ojú méjì mọ́gbé ojú méjì ẹni tó bá fẹ́ mọ̀nà lọ sọ́dọ̀ ànábì Muhammad salam ojú méjì ni gẹ́gẹ́ bí Kùránì ṣe jẹ́ atọ́ka ọlọ́run lànábì náà ní atọ́ka àti ẹ̀ náà ìdí ọlọ́run dákọ̀ Muhammadu Rasulullahi Suratul Fatih kọ́ ni níparí walladhina ma'ahu ashidda'u 'alal kuffari ọlọ́run ní Muhammad tẹ́rí òjíṣẹ́ ọlọ́run ní walladhina ma'ahu àwọn tó wá pẹ̀lú ànábì Muhammad ashidda'u 'alal kuffari àwọn lé sí bèrè yìí ruhama'un baynahum àmọ́ láàrin ara wọn wọ́n máa ń kẹ́ra wọn tààrọ ruk'an sujada gbogbo àti ẹbá rí wọn báyìí wọ́n máa ń yẹ náfílà wọ́n máa ń forí balẹ̀ wọ́n máa ń rùkú wọ́n máa ń sin lọ́hun yabtaguna fadlan minallah wa rahmatan ni wọ́n rí wàhánà wọ́n máa ń gbogbo ìgbà ní wọ́n máa ń ràn kan àánú ọlọ́run ọlá ọlọ́run ọlọ́run wọn máa ń wá àwọn ìwọ́ lẹ́yìn owó ọlọ́run máa ń wá àrísìkí ọlọ́run máa ń wá ọ̀dọ̀ ọlọ́run máa ń fọkàn sí wọ́n yìí fọkàn sọ́dọ̀ èèyàn kankan ọlọ́run ròyìn wọn lọ sáàbá ó fàgbójú wọn jọ àwọn kan tóhun ti sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ti sọ̀rọ̀ orí wọn nínú Tàórátà àtàwọn tírà tó ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà èèyàn méjì lọ́lọ́run dákọ̀ ojú méjì láàfin gẹ́ẹ̀tì ànábì
it's not possible for you kó sọ pé ọmọlẹ́yìn ànábì ni ọkọ̀ wá mọ́ gbé ògo ọlá iyì àpọ́nlé fáwọn sàbí àwọn tọ́lọ́ ń kó tì tó fi rí ṣe nù àwọn tó sì gbẹ̀yìn rẹ̀ tí ẹ̀yìn fi bàjẹ́ nù so if you want to get Muhammad sallallahu alaihi wasallam get àwọn sàhábà gbogbo àwọn tó rí jẹ́ máa bú Aisha tẹ́ máa bú Abubakar tẹ́ máa bú àwọn sàhábà tẹ́ máa bú Abu Hurairah wọ́n ti sórí burúkú ó ti sàgbákò lára ànábì alẹ́ gbọ́dọ̀ wà ní gbọ́dọ̀ jẹ́ sàbí lọ́dọ̀ ṣùgbọ́n láwọn ọ̀gá tẹ́ ṣáájú ẹ̀ dé ọdún ànábì níjọ́ kan lọ̀rọ̀ ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n hálì tọ́ra nípa àwọn sàbí mi ò tọ́ra rẹ̀ láti bá fi lè kìlọ̀ fún sàbí nípa àwọn ọ̀gá ẹ̀ ó kìlọ̀ fún sàbí kan nígbà tọ́rọ̀ kan fẹ́ ṣẹlẹ̀ nípa àwọn sàbí sọ́ra rẹ̀ pẹ̀lú àwọn sàbí mi ó wà ní wọ́n tó tiẹ̀ sí gbẹ́ nígbà táwọn sàbí mi tẹ́ ń ṣe ayé òpònú èèyàn játijàti ẹnìkan wá ń bá wọ́n wí pé Abu Hurairah òṣèlú ẹ̀ka tí ọ̀dá Muawiya òṣèlú ẹ̀ka tí ọ̀dá ọ̀sán fún pé sóṣojú ẹ̀ àbòjú àfáà rẹ̀ tọkọ àtàfáà tọkọ tí àgbọn sóṣojú ẹ̀ a sọ pé wọn à ní sọ ọ̀rọ̀ nípa ẹnìkan ṣùgbọ́n ṣé ọba àlékiọlá ó ti dá ẹjọ́ wọn ṣojú ẹ pébi tó ń dá sí rèé because ẹjọ́ tó jẹ́ general náà ti sọ laqad radiya Allahu 'anil mu'minina idh yubayyi'unaka tahta shajara àwọn olùwàgbọ́ òdodo tó dúró tì ọ́ bó ti yọ́nú sí wọn nígbà wọn ń ṣe dáyà fún ọládé ẹjí mọ̀ yọ́nú sí wọn ó yẹ kí Muhammadu ọ̀sẹ̀ wọn lẹ́bí máa gbogbo wọn tẹ́rí tí mẹ́rẹ̀ bẹ̀rẹ̀ tí ò lé wọn táwọn ó sì sá fún ní buhari rẹ̀ wọn nípa ní fọ́pùn pátì yóò ìwọ lọ́wọ́ àmú àlàyé ti ẹ wá pé lágbájá kò rí bẹ́ẹ̀ nígbà tí nǹkan ò máa sí ọ ẹni bá jẹ́ mi ọlọ́run gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ kò lè kọlu àwọn sàádé bí òsì lè kọlu ànábì tí wọ́n ní mo fẹ́ràn ànábì o ẹni àwọn sàádé rẹ̀ nìkan nìkan fẹ́ràn nítorí pé o ti sọnù ni bí èèyàn bá pọ́n ẹnìkan lé ẹwò àwọn àfáà wa apọ́n wọn lé gbogbo àwọn ọmọ tí wọ́n bí náà àtàwọn ọmọ tí wọn àtàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn á sì máa fi ọ̀wọ̀ àwọn àfáà wa wọ àwọn náà bí èèyàn bá ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gẹ́ gbogbo àwọn tó bá tọ́jú sínú rẹ̀ ṣé èèyàn ní pọ́n lé àbẹ́ẹ̀kọ́ ni wá ní ẹ̀sìn tiẹ̀ wá ní ọmọ málèbú lọ́dọ̀ àwọn òkú tí wọ́n ti lọ tó pé ìdájọ́ wọn ọwọ́ Ọlọ́run ló wà kò sì ní ìdájọ́ wọn ṣe bí ẹ nítorí bá sì wù ní ọ̀dájọ́ pa wọn ọ̀dájọ́ wọn ṣe bí ẹ àbíṣejú dádì rẹ̀ ní ìdájọ́ bàbá rẹ̀ owó lọ́sọ pé wọ́n dájọ́ sàbí kan ṣe jú owó àfáàfá rẹ̀ owó àbáàfá rẹ̀ owó náà dájọ́ sàbí kan ń ṣe kí ló kọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wọn tó ti lọ èyí tó bá dá tí ń bẹ́ nù nǹkan wọn tá a mọ̀ kí ló dá àgbàjúmọ̀ èyí pípa fi ilẹ̀ síwájú ọba tó dá wọn tọ́lá àmọ́ tọ́lọ́ ń padà dá àmọ́ dìẹ́dìẹ́ nìkan kan wájú ọlọ́wọ́ bá rẹ̀ ọlọ́run yóò sọ pé ibi lágbájá bá já lọ́dọ̀ mi rè ìdájọ́ mi sì rèé ìwọ ohun òbí ọdá kọ́ dájọ́ wọn. ara ṣìnà iná ní kéèyàn mọ́ páwọn sàdélé tó ọba ti yapa lórí àwọn sàdé èyí kéyìí tó bá dé kó bú ní wọn ó ti sórí ibú lára ànábì Muhammad sọ̀rọ̀ owó gbọ́dọ̀ lọ́sọ̀rọ̀ láti ṣe bu àṣáàbì láyéláyé yẹn ní kagbọ́dọ̀ bú sáàbì mi òun dáadáa ànábì gbọ́dọ̀ lọ́sọ̀rọ̀ torí pé ìbẹ̀rù Ọlọ́run tọ́lọ́ ní ká ní lára ànábì pẹ̀lú káfẹ́ràn rẹ̀ kátẹ̀lé kó lè pé lẹ́lẹ́tẹ̀ bá yọ àlébù ara wọn sàhábà wọ́n máa ní Àlì ni wọ́n fẹ́ gbé àlééfà fún wọ́n á tí ìjẹ̀ mọ́ lọ́wọ́ wọ́n á lọ gbé fún Abubakar wọ́n bá tó bẹ́ nígbà tó yá number 1 question ṣé Àlì náà padà jẹ àlééfà number 2 nígbà tí gbogbo àwọn èèyàn ń jẹ àlééfà sálì òkun wọn lọ́wọ́ gbogbo àwọn tẹ́ ní wọ́n jẹ àlééfà ṣáájú Àlì yìí bẹ̀rẹ̀ láti rí Abubakar Umar Usman gbogbo wọn pátá ní Àlì lọ́sọ ọkọ̀ ọmọ rẹ̀ ló kọ wọn ló tó wá rí léètì mọ́ wọn gbogbo wọn pátá lọ láìkì gbogbo wọn pátá lọ ní ọ̀rọ̀ tó sọ nípa àwọn tọ́jọ́ ọ̀rọ̀ dáadáa gbogbo wọn pátá lọ bá ṣèjọba papọ̀ gbogbo wọn pátá lọ máa fi mọ̀ràn lọ lóun náà sì máa fi mọ̀ràn lọ èrò wà lẹ́yìn tẹ́ ẹgbẹ́ tẹ́ wá má lè mú àwọn tọ́lọ́run ní ọ̀sọ̀nù ní wọn òsì ibi tẹ́ bá ti rí dáadáa borí bá kún ọ̀gbọ́dọ̀ mọ́ sí kíni ọ̀gbọ́dọ̀ mọ́ nìna ibi bá ti rí dáadáa ẹ̀rà ìdá náà bẹ́ẹ̀ ẹ̀rà ìdá àwọn àìdánú ìsìláàmù àwọn aládàradà àwọn tó rí dà tí wọ́n rí dà tí wọ́n ronú kó mọ̀ tí wọ́n jáde kú Ọlọ́run náà sì ti sọ̀rọ̀ wọn náà lórí àwọn tí wọ́n bá ń tabá sàbí tọ́lẹ́ tó tabá sàbí ó ti tabá Ànábì Muhammad sọ̀rọ̀ nǹkan báwọn la fẹ́ mú lára Ànábì Muhammad sallallahu alaihi wasallam nǹkan márùn la fẹ́ mú lára tiẹ̀ náà gẹ́gẹ́ bá a sì jẹ́ pé tí bá lé èèyàn tẹ̀lé Ọlọ́run nǹkan márùn lásìkò ní láàrin nǹkan márùn náà láwàrí bí Ànábì
awálù ṣe ní hubbuhu anábìnrin la yu'minu ahadukum ẹnà kan gbàgbọ́ ata akuna ahabba ilayhi min walidihi wa waladihi àwọ̀kọ́ fẹ́ràn ànàbìnà ìfẹ́ pátápátá yínyín ọwọ́ àdìsáyìn ìfẹ́ hùn ó nífẹ̀ẹ́ tá a máa ní sóhun lásìwájú ẹ̀dá rẹ̀ sálám yóò ju ìfẹ́ tá a ní sí dádì wa àtọ̀bọ̀tá bí wà náà sájúmọ̀yìn àti gbogbo èèyàn tó wá kọ́ wà lórí ayé lọ chẹ́kà rẹ̀ ṣé ìfẹ́ tó ní sánà bí ju gbogbo nǹkan lọ ó ju ẹni bọ́ọ̀dù lọ. That's number one. Hubbuhu sallallahu alaihi wasallam. Number two, ma'rifatuhu. A sì lè máa nàbí wọ́n ní ká máa nàbí a sì lè máa nàbí àti ká máa ẹ̀kọ́ tó ṣùkí ni ọkọ̀ wa gbogbo ẹnikẹ́ni tí ìbá ti ṣe ọ̀rọ̀ gbígbà kọ́ máa sọ̀rọ̀ kan pé gbogbo tó bá ti lánàá bí ìbí mo fẹ́ máa gbọ́ ẹ dákun ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì náà nǹkan àbí nígbà wọn ń sọ fún ọ òfin ojú kéré rẹ̀ ń tọ́ ọmọ ń pa ànábì ọjọ́ lójú àbọ̀ yẹpẹrẹ àbóòtú ẹ̀fẹ́ ẹ̀mọ̀ gan láti kí lọ fẹ́ ṣe fánà bí náà tí wọ́n sọ pé ọ̀tẹ̀lé nígbà tó bá jẹ́ wípé in tí ó mú wá tó fi jáde bí ọmọ ń pa ẹ̀ ọ̀ràn kàtí mọ́ ọmọ gbọ́ tí wọ́n bá tó wá gbọ́ gan ọwọ́ kékeré báyìí lè sì kíni lè mú so tó bá lọ́ọ́ fẹ́ràn ànábì a jẹ́ pé àìmọ̀ àìkọ́ nípa ànábì àìtẹ̀lé ń tí ń wí ó ti bá yẹ ẹ̀jẹ̀. Number 3, ẹnikẹ́ni tó bá sọ pé òun gbà náà gbígbọ́ ìsìláàmù ó fẹ́ ṣe tàtàkìrì ba'da hubbihi wa ma'rifatihi summa ittikhadhuhu qudwa ọmọ àṣọ ànábì di mọ́dẹ̀ ìtọ́fẹ́ máa kọ́ṣe wọ́n máa kọ́ṣe ibi ìrun rẹ̀ níbi àsìkárù rẹ̀ níbi àwọn àbáadà pátá má kọ́ṣe sí ìwò má kọ́ṣe ustaasu rẹ̀ o má kọ́ṣe ẹni ọlọ́run kankan o má kọ́ṣe ẹni bọ́ọ̀dì sọ pé wọ́n sọ fún ọ bóò lànàbì ṣe máa kírun bóò ní ṣe máa yàn náà fìlà bóò ní ṣe máa sàsìkárù àsàlátù ìwé lànàbì kọ́ wa àwọn àsàlátù yòókù kó sí lòmí ìtànàbì akọ alásán torí àwọn sàdé nígbà tọ́lọ̀ ní wọ́n mọ̀ sàsàlátù wọ́n ọ̀rọ̀ àsàlátù àwọn ọlọ́fẹ́ràn rẹ̀ gan lẹ́yìn wọ́n ọ̀rọ̀ tó wù ọ̀kọ́ pọ̀ wọ́n ọ̀rọ̀ wọ́n lọ bá nàbì ní pé ìwé ànábì wọ́n ní àmà kí àti wọn bá sì mọ̀ kí àsàlámù àlékà ìwé ànábì ṣùgbọ́n tó wá ní ká mọ̀ sàsàlátù fún ọ wọ́n ní àmà sàsàlátù fún ọ bóò náà sì máa ṣe ànábì lọ́wọ́ kọ́ alásàlátù tí wọ́n máa ṣe lẹ́yìn ìgbà tó kọ́ wọn ò tó rọ̀ mí tí gbogbo wọn fi jáde láyé tán pátá ẹ̀nà kan ọ̀rọ̀ tuntun ìjọ pè ní kúdúwà nìyẹn o pé tí n bá fẹ́ ṣe ìsìláàmù tèmi ní èmi wú ẹni kẹ́kẹ́ gẹ́gẹ́ bí ẹ̀sàmpó Muhammad ní wò ní àyà Kùránì ló sì fàrọ́dà kúdúwà ní alérí o ọ̀rọ̀ Ọlọ́run ló fàrọ́dà aláwọ̀fẹ́ tí mo yí ibi dandan ká fẹ́ràn ànábí àbí ọ̀rọ̀ Ọlọ́run ló fàrọ́dà márùfàtùhù wọ́n sì rẹ́ márùfàtùhù olókó kákọ́ ẹ̀kọ́ nípa ìtànàbí bá ṣe sẹ́gbọ́n márùfàtùhù wọ́n lánàá bí ní kí lè fi jáde bí ọ̀nà wọ́n fẹ́ gbà bàbá yà náà bí jáde bí kí lọ́kọ́ wa ó ṣe àwọn ẹ̀kọ́ yẹn tí àbá wà lójú ọ̀nà pa lọ́kọ̀ ká fi gbogbo àsìkò wálẹ̀ ká fi lọ́kọ̀ káyà agbára di pé gbogbo bí wọ́n bá ti ń sọ à ń lọ gbọ́ bákan náà ibi abá ti wá gbọ́ a máa wẹ́kọ̀ mú ẹ̀ a sì mọ̀ síkíni a máa lò jẹ́ ń pè ní márùfàtù wọn ó yẹ sí pọ́ àjókòó pé wọ́n lánàá bí ọ̀fẹ́ràn rẹ̀ ọ́ àjókòó ọ́ jáde ọlọ ọmọ tàbí ń pè bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mùsùn ọ́ jáde ni ọlọ́lọ́pàá aláṣẹ wọn náà so ayé tí wọ́n gbé ẹlẹ́kẹta tí wọ́n ń pè ní kúdúwà ọlọ́run náà ni laqad kana lakum fi rasulillahi uswatun hasanah dàbá bẹ́ẹ̀ máa kọ́ sí ànábì ní kẹmọ́ síkíni kẹmọ́ kọ́ sí òun náà fún ni àti ìlọ́ha wà àti ìrọ̀sọ̀l ẹ máa tẹ̀lé àṣẹ ànábì orí nìsín òun ni kúdúwà wa fi tọ́ha wà fi tọ́ha àti níbi ká tẹ̀lé àti bí gbogbo nǹkan tó pẹ̀lú àṣẹ pátá náà ní ọlọ́run á kírun dákùn mọ́lẹ̀ owó ṣéyìn kankan ẹ̀dàkùn kayfa salla rasulullah ẹ̀kẹta
tatalamuzaza kọrẹ àdúgbò wọn tatalamasa ṣàtàtàlámas ọgbọ́dọ̀ sọ ara rẹ̀ di ọmọ ogun ànábì aljundi tẹlẹmísù rasulillahi sallallahu alaihi wasallam ẹgbẹ́ nìyẹn a sọ ara wa di ẹni tí ànábì yóò máa jẹ́sẹ̀ ànábì tuballighu da'watahu kama farada alaykum ṣàǹkóhùn lọ sọ pé ballighu hanni wal haya gbogbo tí ma sọ pátá kódà kò sí páyà kan péré náà lọ mọ̀ nínú nǹkan tí mo sọ ballighu hanni torí iṣẹ́ ẹjọ́ ìgbẹ̀rún ọmọ Muhammadu ila rasul and he is the only student ṣẹ̀bẹ́ àdínmù ọ̀sán nígbàtí ọlọ́run fẹ́ kọ́ wa ní Kùránì ó nìkan wọ́n kọ́ tí wọ́n bá fi lọ sọ́ra rẹ̀ di student àpàdúdú ọ̀ranyàn ọ̀ràn kọ́ sọ pé dáadáa mo gbọ́dọ̀ di student ẹ̀ dáadáa oṣù gbọ́dọ̀ ọ̀ràn mi ń sẹ́ oyé ajẹ́pẹ́ tí wọ́n rán owó nìkan ò lè dájẹ́ ọ̀rẹ́ kí Yorùbá yẹn ti yé wa owó nìkan ò lè dájẹ́ owó ni wọ́n rán sí gbogbo àgbàlá ayé sọ wá jẹ́sẹ́ gbogbo àgbàlá àrárẹ̀ bí Áfíríkà náà wà rí Nàìjíríà wọ́n dẹ̀ sí gbogbo àgbàlá ayé so the only thing tí ọ̀rọ̀ tọ́lọ̀ fi rán tó fi lè rí bẹ́ẹ̀ ó dẹ̀ ni pé à ń tàtàlá màgà sàtọ́sùdáwó tẹlẹmíìsàn lè Rasulullahi sallallahu alaihi wasallam nígbà tí mọ́mọ̀ pẹ̀lú tẹlẹmíìsàn ní pé tábàtìmọ̀ pé ṣúdẹ̀ntì ẹ̀rí ara ṣúdẹ̀ntì láti mọ gbogbo nǹkan tí Ànábì bá wí ṣúdẹ̀ntì tẹ́ ń gbọ́dọ̀ al-muballigh satuballighu da'watahu nígbà Ànábì bá ó ti wà ní márífà àbí ó sì jẹ́ kúdùwà máa gbà bá kí a bá dà kúdùwà iná ni pé anta talammaza li Rasulillahi sallallahu alaihi wasallam kọ́ sọ́ra rẹ̀ di olù akẹ́kọ̀ọ́ ṣúdẹ̀ntì Ànábì and then muballigh tí a máa bá jíṣẹ́ rẹ̀ torí purpose student ni pé tó bá ti parí tán kó lè lọ náà kọ́yàn ní tó bá kọ́ lọ́dọ̀ wa ẹgbẹ́ nìṣẹ́ ìwọ lọ máa jíṣẹ́ Ànábì that is number 4. Number 5 and to salli alayhi Allahumma salli ala àbí ọlọ́run kó tó pàṣẹ Allahumma salli ala Muhammadi wa ala ali Muhammadi wa sahbihi káwọn bá dáná ọlọ́run tí a bá wà pé àsàlátù sí gbogbo wákàtí márùn táǹsì kíni táǹsì ṣùgbọ́n wákàtí márùn nìkankọ́ tó wá títí dákọ rẹ̀ albakhil ẹ̀fẹ́ ń pè láhùn mọ́ndù kérítù ìndàwó wọ́n dákọ ànábì lọ́dọ̀ rẹ̀ wọ́n lọ mùsọ́lẹ̀ àlàyé ọwà àsàsàlátù fánàbí àǹkà márùn yìí láfi mójútó ọ̀dọ̀ ànábì wa Muhammad salam láàfin ọ̀pẹ́ yẹs àṣìwà lójú ọ̀nà kámẹ́gbàgbọ́ márùn náà aláàkọ́ ọ̀nà márùn yìí ọ̀nà ni hubbuhu agbọ́dọ̀ fẹ́rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ma'rifatuhu àwà náà bí rí o àkọ àmà ta ní ṣe gbogbo síra ànábì àmà gbogbo àdíṣì ànábì àkọ báàbá wá lọ lásìkò táàfi lọ kọ gbogbo bí wọ́n bá ti ń sọ ká máa ran kà àti máa sí kíni máa gbọ́ ìgbà tá a bá sì ń gbọ́ ká máa sí kíni ká máa tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹta kúdùwà àmù ní example ẹni tí ma photocopy rẹ̀ ní gbogbo nǹkan tí bá fẹ́ máa ṣe Muslim ànábì ní máa skinny photocopy èyí photocopy ṣe é wò ibi tí a ti lè tẹ̀lé ṣe é wù náà níbi tí ọba sọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ̀rọ̀ ànábì lè lórí kò sí sọ̀rọ̀ sàbí ń bẹ̀ tọ́rọ̀ sàbí bá ń bẹ́ẹ̀ kò tí kàn ṣe é wù tọ́rọ̀ sàbí yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tó pé àwọn náà kíkù ẹ̀ lẹ́yìn ẹ̀ láfi mọ̀ pánàbí sọ láfi mọ̀ pánàbí ṣe ó di ẹnìṣẹ́ lẹ́yìn ẹ̀ wá kan ṣe é wù mí kullu yukhadhu min qawli wa yuraddu kò sí lẹ́yìn Ọlọ́run tó ti bá sọ̀rọ̀ tán kò sí èèyàn kankan tó lè sọ̀rọ̀ táà lè kọ́ ọ̀rọ̀ rẹ̀ sí lẹ́nu illa sahibu hadha al-qabr àyàfà ànábì nìkan òun nìkan ló tó lè sọ̀rọ̀ lẹ́yìn Ọlọ́run ànábì lè dúpọ̀ tó bá sọ̀rọ̀ báyìí kò sí ìdàkàtọ̀ fẹ́ sọ mọ́ kò sí ìdàkàtọ̀ fẹ́ sọ mọ́ nígbà àṣàbí fi wọlé ni wípé àná ẹjọ́kò ti jọ ti ń sọ àbí sí ìwọlẹ̀ jókòó tì tó fi àtòkò ọ̀lọ́lájú ọ̀rọ̀ ó ń kí n jẹ kí lọ fẹ́ mọ̀ kí èsì pé àtọ̀dọ̀ wọn ti sìnkú wọn ti mẹ́kọ́lá rẹ̀ wá wọ́n ti gbé wá bá wọn àdìkú àwọn aṣọ ẹlẹ́ẹ̀kẹta àti ìrìnlọ náà márùn níbi ànábì ó bòó káfẹ́ràn rẹ̀ ma'rifatuhu káwá ànábì rí kákọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kúdúwà kákọ́sí rẹ̀ kámú mọ́dẹ̀l ẹ̀kẹta
ká jẹ́ ẹni tí ọba jíṣẹ́ rẹ̀ àwọn ará àgbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ láàbá gbé lọ sọ́dọ̀ gbogbo ọmọ ìdí ènìyàn. Ẹlẹ́ẹ̀karùn-ún ànùsọ́lẹ̀yà àlẹ́yìí gbogbo ìgbà ká máa sàṣàlátù fún ànábì Muhammad sallam. Ẹjẹ́ asáré parí ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ní àtíhù lọ́ha àtìyànjú ẹ̀ ẹ̀tẹ̀lẹ̀ ọlọ́run wà àtíhù rọ̀ṣúlà àtìyànjú náà àti ẹ̀rọ ìka márùn tí mẹ́mẹ́ wà wúwù lílẹ̀ amúrù ní nǹkan àwọn aláṣẹ àárín yín yìí níbi àlàyé kékeré kàkà tó bọ́ síbi nǹkan márùn táàfi ṣe pẹ̀lẹ̀ láṣẹ táàfi sórí ire nǹkan márùn tọ́bá ní wà àti rọ̀ṣúlà wà wúwù lílẹ̀ amúrù ní nǹkan àlàyé náà àìráyè náà pèsè ọ̀nà mẹ́rin ẹ máa gbọ́ àlàyé mẹ́rin tí a mọ̀ pé kí ní tọ́lọ̀ ń fi tó bá ń pè ẹ̀tẹ̀lé mi tí ò fi tó pé ẹ̀tẹ̀lé mi lásán kí ló dé kìí ṣe ẹgbẹ́ wà nígbà ọlọ́run ní àtẹ̀lé ohun tó ní akírun ṣé yọ́ bọ̀ wájú wa yóò kírun fún aláwà máa tò lẹ́yìn ẹ̀ láti máa bá sì kírun àbí ọlọ́run yóò ṣe àlùwàlà láti máa bá sì ṣàlùwàlà ọlọ́run ti gbọdọ̀ múyàn tọ̀pọ̀ tó ní wọ́n múyàn tọ̀pọ̀ ọ̀nà tọ̀pọ̀ ni n tó wí ni wọ́n tú sí àbí ọwọ́ mọ̀ ẹ̀rẹ̀ kàpẹ́rẹ́ kí gbogbo olè jẹ́ ìmọ̀ tán wà àìrà láti ìsìnkú tó sọ lẹ́yìn pé àti ihun lọ ẹmọ tẹ̀lé ní ọlọ́run ọ̀rọ̀ kó fi tó báwù gbẹ̀láìláì ẹ̀lórí ṣe torí èèyàn ní ẹjìnà sọ́lọ́ mọ̀lẹ́kà tó ń bẹ bí fún ọdún tó lágbára jù lọ tọ́lọ̀ ń dá tá náà gbọ́dọ̀ tẹ̀lé lọ lẹ́yìn mọ̀lẹ́kà àlùjànnú gan ní ìṣẹ́gbẹ́ èyí tí ìbára pé tí ọlọ́run tọ́bá tẹ̀lé wọn bá fún ilé kù àbẹ́ ọ̀gọ́ ni ọlọ́run á mú ẹnìkan pé ọwá kọ̀lẹ́kọ̀ wà tí ó rọ̀ sóò ẹ̀tẹ̀lẹ̀ òjíṣẹ́ sí àwọn gbogbo tí gbogbo wọ́n wà ṣe pátápátá òjíṣẹ́ ti wá ṣàlàyé ṣé ọwá ní ìdí tó tó wá sọ pé wọ̀n nílẹ̀ ámìrì ní kú Islam is a living program, living syllabus. It is about life. Tẹ́ ń gbé gàgàgàgà ní Kùránì sọ pé lè ń jẹ́rọ mọ́ nǹkan hayyan. Ẹ ti máa ń sẹ̀mì lọ́wọ́ ní Kùránì fẹ́ bá sọ̀rọ̀. Ẹ ti ń sẹ̀mì lọ́wọ́. So therefore, tọ́wọ́ fún ànábì ni, kápá ànábì ni ọlọ́run ní a máa tẹ̀lé. Ọwọ́ adúró ń bẹ̀. Àwọn akán bẹnu láìfì táà ní máa bá ṣe ṣe. Tàbí kó tó pé ńgbà tábà fẹ́ ṣe ń kálukú ṣe bó ṣe wù ọ̀rọ̀ wọ́n àdárù. Ó dẹ̀ ń ṣẹlẹ̀ owó àbá ìkú ṣẹlẹ̀ bí tó bá ti kan gbogbo abẹ́ ìṣẹ́lú àwọn àjà lórí ìtọ́lọ̀ ń wí o kódà àjà lórí tánàbí wí o kò sí kìí sọ̀rọ̀ tánàbí wí ló pínra o ṣẹlẹ̀ bá àwọn sàbí ò ṣe pín lójú ẹ̀ oye ọ̀rọ̀ náà ò pín wọn ọ̀rọ̀ ànábì ò pín wọn àbí kìí ṣe mẹ́ta mẹ́fà lànábì pín ọ̀rọ̀ rẹ̀ sí láàbí àwọn sàbí náà wá pín sí mẹ́ta mẹ́fà àbí tí ọmọ tó pín wa àwọn èèyàn tí wọ́n dé lẹ́yìn tí wọ́n fẹ́ ṣàlàyé kí ni wọ́n gbóyé pa Kùránì àtàdésì àwọn lọ́sọ̀ ọ̀rọ̀ mẹ́fà mẹ́jọ àwọn àpọ́lá sípò mọ́sáàbù mọ̀lìkírì mọ́sáàbù ànífàrí mọ́sáàbù ìgbàrí ẹgbẹ́ ìsìn tàbí à ń pín ó jẹ́ báwo ni a ṣe lè practice Islam ọlọ́run tí mo bá ṣe lè practice Islam ló fi sọ wá pé lẹ́yìn pé ẹ fẹ́ tẹ̀lé tọ́lọ wí ẹ̀ ní jiyàn lé lórí tẹ́bá tọ́lọ́ ọlọ́ ẹ fẹ́ tẹ̀lé tánàbí wí ẹ̀ ní jiyàn tẹ́bá ti rí ẹ̀rọ ànábì tọ́wà wá dé ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ sí fẹ́ ṣe nínú táìmù tẹ́ wà ẹ gbọ́dọ̀ tẹ̀lé lórí kan tí ó fún lágbọ̀ yí ẹyọ kan tí ó sọ yídẹ ẹyọ kan nípa tọ́lọ̀ ń wí tánàbí wí ó tí ó lè sìn bí ó lè tẹ̀lé pé olóògbé ẹgbẹ́ tẹ̀lé tó bá ti ṣe nǹkan tó tako tọ́lọ̀ àbí tó ṣe tó sọ ó tako tànàbí ẹ̀ ní tẹ̀lé ibi tó sọ èyí tó bá sọ tó bá bá tọ́lọ̀ mú tó bá tànàbí mú lẹ́sìkiri lẹ́ẹ̀tẹ̀lé tí wọ́n dán ní ìdí ẹ̀ ìwọ̀n wòye so anytime ọgbọ́dọ̀ lẹ́nìkan tó ń tẹ̀lé kẹ́nìyàn kó sì jẹ́ ní tí ó yẹ ká tẹ̀lé ìyẹn lára àwọn òṣèkúta lọ yẹ ká tẹ̀lé ẹni tó yẹ ká tẹ̀lé kò ní dààmú pẹ́sẹ̀ yẹn kò ní dààmú ọkàn ní àwọn pẹ́sẹ̀ kan mẹ́ta tó yẹ ká dáhùn ká lè bá ara yìí wọlé síbi tá lọ yẹ ká tẹ̀lé wọ́n ní ṣé ẹni tó yẹ ká tẹ̀lé ṣé ó dandan ni kó jẹ́ doctor àbí professor of Islamic study no
kìí dandan kọ́ jẹ́ kìí ṣe professor tó dáhùn nídìí ẹ̀kọ́ tó lóun ní lánìdì níbi ìtẹ̀lé ẹ̀dí ẹ̀rìsẹ̀ professor rẹ̀ ó wúlò ẹgbẹ́ mọ̀sùn ṣùgbọ́n kìí ṣe májẹ̀mú káà ní dìtáàpùmẹ̀ni pẹ̀rẹ̀ kásìkìnì tàbá tó rúkọ́ jẹ́ professor wá tẹ̀lé alìsínà nígbà tó ń tọ́bá yẹ ká tẹ̀lé ọba ti sí ní kíni ara rẹ̀ ilé àbúrà rẹ̀ ìdíkúlọ̀ yẹ kárí lára rẹ̀ táàfì tẹ̀lé torí pé gbogbo ọjọ́ professor àbẹ́bì gan gbogbo kòránì ètí ìsọ̀kalẹ̀ fún tán tí wọ́n fi ní àtẹ̀lé ayà ní ìlú ti sọ̀kalẹ̀ ikra ayà bẹ̀rẹ̀ rẹ̀ ọ sọ̀kalẹ̀ yáyà lùdásí yáyà lùsámi ni wọ́n fi ránṣẹ́ kó tó wá dùgbọ́ ní kọ́ wọn báwọn sọ̀rọ̀ ẹbí ẹ̀rìsẹ̀ kìí parí kọ́ ìdá kìí parí àmà kìí parí júsù kankan nínú júsù kùránì tí wọ́n fi ní àmà tẹ̀lé kí láàárín lọ́dọ̀ ẹnìkan táàkì tẹ̀lé láàbà wí gbogbo tó ń pè ní pòfẹ́sọ̀ wọ́n láàyè tí wọ́n dr professor degree lóní kódà kí wọ́n sọ pé sanwó lóní kódà kí wọ́n sọ pé dàbí lóní gbogbo àwọn yẹn pátápátá táàmù ọ̀dọ̀ wa ni academic term tọ́mọ èdè ènìyàn gbé kalẹ̀ láti táìtù àwọn nǹkan kan tí wọ́n gbé kalẹ̀ látọ̀dọ̀ wọn kìí ṣe ìyẹn láníìdì ṣùgbọ́n mọ́ sí wa gbogbo àwọn onímọ̀ yẹn pátá láníìdì ní ẹ̀sìn ẹgbẹ́ ìsìn gbogbo pátá láníìdì ní ẹ̀sìn ṣùgbọ́n gbogbo tí wọ́n ń wú nípa àwọn nǹkan tọ́ka tí kìí ṣe òun ní nǹkan tí wọ́n á rí mẹ́nìkan là táàfin mọ́ bóyá òun lọ ẹ̀ka tẹ̀lé àbọ̀ nǹkan ẹ̀ka tẹ̀lé àkọ́ àlàyé tí a kọ́kọ́ jẹ́ kó yé wa nìyẹn. Nọ́mbà 2 àlàyé tó fẹ́ ká yé wa ni pé irú olórí ìwò gan ni wọ́n rárá tẹ̀lé sí president of a country ni any country ọlọ́dọ̀ pé àti ìwòlá àti ìwòlá ilé ìlànà nìkún ẹmọ́gbàgbé gbọ́dọ̀ méjì wà nínú àyà yẹn wàwú nílẹ̀ amúrì mẹ́ńkú ẹni ọba dìde láàrin yín kìí ṣe pé democracy lọ́yàn o kìí ṣe baálẹ̀ kìí ṣọba o kìí ṣe president kìí ṣe anybody nàbà wà àárín yín ni owó nílẹ̀ amúrì ibi ọ̀nà wà nù ọ̀rọ̀ ẹ̀sìn ní wọ́n pè ní owó nílẹ̀ amúrì tó wá gbé ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ olóògbé ní abẹ́lì lórí ọjọ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ló gbé lọ́wọ́ ẹgbẹ́ nìsìn ọwọ́ ajá àárín yín kí á gbé wọn ní baálẹ̀ kankankan àáfàwọn alápàlẹ́ pé wọ́n jẹ́ lórí president àpàlẹ́ yín wà gọ́fúnà àpàlẹ́ yín wà ṣùgbọ́n ọ̀nà táàpọ̀ táàfù wọ àlùjànnà wà ẹgbẹ́ nìsìn táàfù sórí rẹ̀ tí a yé ìwé àtàlùkẹ́ àmà ó lè lè amúrì Islam jẹ́rẹ̀ ọ̀ràn ní o kí ó ṣe àṣẹ wàwúlò àmúrì àwọn tó ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀bẹ̀lẹ̀ wọn àni wọ́n pa àṣẹ ẹ̀sìn àni ó gbẹ́sẹ̀ kalẹ̀ àni ó sọ pé ọ̀nà rí àni ọ̀nà ẹ̀ka lọ àni ọ̀nà ó ti yá àni ọ̀nà tọ́kẹ́ rí tàwa ni torí ìmáàmù wà nílẹ̀ ustaz wà nílẹ̀ mufti wà nílẹ̀ kọ́ọ̀dí adájọ́ ọ̀sẹ̀yà wà nílẹ̀ rọ̀yísù lájínà rọ̀yísù muassasa chief missioner oríṣiríṣi táìpù lọ wà ń lọ ewu ṣe tí bá ń jẹ́ kọ́ọ̀dù ni àbẹ̀ tí bá ń jẹ́ mufti àbẹ̀ tí ń jẹ́ wàsíìrì àbẹ̀ tí ń jẹ́ amiru àbẹ̀ tí ń jẹ́ chief missioner àbẹ̀ tí ń jẹ́ chairman ewu lò wọn káwọn bá máa wí káwọn máa fọ̀rọ̀ gùn jù anybody tó bá ti lè dìde tó ní nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ yìí nǹkan mẹ́ta tí wọ́n fẹ́ sọ yìí ìkọ̀ọ̀kan mẹ́ta ni ìkọ̀ọ̀kan mẹ́ta agbọ́dọ̀ farabalẹ̀ òun ní ń pè ní wúlù láàmúrì tó jẹ́ òrìjínà nàbà wáhùn ká tó wá máa fi jọ nǹkan mí náà pé yìí náà wà ń bẹ yìí náà wà ń bẹ ètò ojúlówó mẹ́ta ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta yìí tó dédé fi pé sí ọ̀nà mẹ́ta ẹ máa bá nú àlàyé tí mo fẹ́ mọ̀ sí tó mo fẹ́ sáré ń bẹ̀ torí ọ̀rọ̀ wa ti ń pọ̀ torí ọ̀run mi kí ni ká lákọ̀ọ́kọ́ níbi ẹni tá a fẹ́ tẹ̀lé àkọ́kọ́ ni rúhúyà rẹ̀ gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí pé ó ní rúhúyà ọláfojúsùn
ẹgbẹ́ mùsùn ẹ wà máa wò pé méjì ìkúdà mo fẹ́ sọ mẹ́ta aláwọ̀kọ́ nù ẹnìkan ní fíṣàn rẹ̀ ni pé àwọn fámìlì mi ń bí bọ́ bí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn fún wọn wà ìjẹ́ náà kán máa wọná kán tẹ́ lánàá bí fíṣàn ló ní ṣùgbọ́n ṣe fámìlì kí ni o fíṣàn àjẹ́kọ́ fámìlì rẹ̀ wọ́n yà tẹ̀lé ẹgbẹ́ ìrìnfẹ̀ nínú fámìlì wọn náà torí ọkọ̀ gidi ni fámìlì tó nìfẹ́ ní lọ́gbọ́n àti ọwọ́ àlìjẹ́ nǹkan mọ̀tẹ̀lẹ̀ sọ́nà àná tí wọ́n mọ̀ sí Islam dáadáa tí wọ́n wọ àlìjẹ́ náà ọlọ́run tí wọ́n ò ní wọ́ná wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n gbàgbọ́ yé wọ́n àpúra ní ó ní fíṣàn ẹgbẹ́ mi sọ ṣùgbọ́n ìṣe fámìlì kí ni ó fíṣàn ní gbogbo àwọn tí mo wá dírẹ́sì lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kì í sí ìyẹn ẹgbẹ́ níbi fíṣàn tánà bíi ní gẹ́lẹ́ tí ó ní wọ́n ràn wọ́n sí gbogbo àgbàlá ayé tó tó wá kó àwọn èèyàn jẹ tó tó wá ní ẹ̀yìn sẹ́yìn ẹ̀yìn tí mo kó jẹ inna mulka hadhihi umma satablughu inna Allaha zawa lil ardi fara'aytu masharikaha wa magharibaha sẹ́yìn ó kọ́ àwọn sàbí jọ níjọ́ tó kọ́ ń sọ̀rọ̀ ní wọ́n ní sàgbàyé níjọ́ tó wá tó rérò táwọn èèyàn ti gbàgbọ́ wọ́n sọ fáwọn tó gbàgbọ́ pé ẹ̀wò ìjọba yín ìjọ́ tí ò tí ì rèrò wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní wọ́n rán mi sí gbogbo àgbàrá ayé wọ́n gbà táwọn kan kó jọ tí wọ́n ti gbàgbọ́ tí wọ́n dáhùn sàbí wọ́n wá sọ fún wọn pé ìjọba ẹ̀mí ìjọba sẹ́rí ìjọba yín wọ́n ti fi ibi ayé ti bẹ̀rẹ̀ hàn mí àti ibi ayé parí sí ìjọba yín máa kọ́fà gbogbo rẹ̀ ìjọba yín tó bá sì dì í pẹ̀lú agbára ni agbára yẹn ọlọ́run fi bí èyí ga gbogbo ẹni bá tàkùn ọlọ́run yẹpẹrẹ rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ń kọ́ wọn náà tọ́jọ́ mọ́ fíṣàn ó náà ní wípé ẹ gbàwọ̀ Europe ẹ gbé ìjọba Islam wọ inú kínú Europe nígbà yẹn Turkey inú Europe lọ wà ibẹ̀ Turkey yẹn lànà bí ń pè fún wọn ní Constantinople ó lẹ́ sàtàfàwọ́ ní Constantinople bí Constantinople àti wọn nígbà yẹn táwọn ní ìsọ pé Constantinople àwọn church tó burú jù lágbàáyé níbẹ̀ Constantinople ó tún ní fẹ́ǹsì tí wọ́n sì pé rẹ̀ níbi tí kankan má débẹ̀ yàtọ̀ sí Christianity ẹwọ ọ̀gá onífíṣàn òun gbọ́dọ̀ èdè bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti kọ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ pé ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ ó ti kọ́ wọn ní fíṣàn pẹ̀lú àwọn ibi tí fíṣàn ní agbára dé níbi leadership any Muslim leader tí ó bá ti ní fíṣàn ànábì is a temporary àbí uncountable leader alẹ́ manage ẹni fún nǹkan kan àbẹ̀tí alẹ́ manage níbi ìrìn àjò wa nínú ìgbésí ayé wa táàfún tó mo fún ọ ní báyíhà irú tí à ń sàbí fún kí ni ànábì àbíkọ́ tó mo fún ọ ní life tẹ́jẹ́ life tọ́lọ́wọ́n bá àlekè ọlá fún ọ you cannot give them your life títí tó fi rí ẹjọ́ pé ó ní vision ṣùgbọ́n tó bá ti rí ẹjọ́ ní vision ọgbọ́dọ̀ mọ́ra bu méjì pẹ̀lú ẹ̀ tó bá ti rí ọ̀njànú ni ó lè jẹ́ professor tó ti kàwé bàjẹ́ ó ti kà nípa ànábì gan-an ó ti kà nǹkan tó pọ̀ ó lè jẹ́ onímọ̀ ó lè jẹ́ ẹ̀tì ẹ̀ ó lè ṣe research ó lè mọ̀ lẹ́nu ẹ̀rìkà méjì máa ní ruhya illa walaha himma tẹ́ bá ti rí ruhya vision ẹ̀ ti rí kí ni ẹwà wọ́n tàn pé kí ló gbé lọ kí ló gbé lọ nígbà tó ní vision wọn rẹ̀ kí ni iṣẹ́ ti ń ṣe sí ń ṣiṣẹ́ tó wọ̀ kí ni vision yẹn àwọn ẹ̀nà ń pè lápòlẹ́yà òun ni wọ́n ń pè mission kí ni mission yẹn gbogbo mission tí ma ní action gbogbo action ní ma function abẹ́ẹ̀kọ́ ni àánú kí ni àwọn functions kí ni activities kí ni ìgbọ̀n pé ibi tí ẹni lọ ọ̀nà rẹ̀ náà ní sí kí ni ní ń tọ̀ ìgbésí ayé rẹ̀ náà ní sí kí ni ní ń gbé láti ṣàdúrà aláwọ̀kọ́ ọ̀tọ̀ àwọn ọmọ ìyá mẹ́ta ni ẹgbẹ́ mi sìn kí ni fíṣàn rẹ̀ ibo ní lọ àwọn àfáà pọ̀ wọ́n ní fíṣàn ọlọ́run ọ̀dá mọ́ wọn ni kí ni pé wọn ò mọ̀ kí ni pé wọn ò ní mọ̀ wọn à ní ní kí ni pé wọ́n gbẹ̀rẹ̀ fíṣàn ó ní ìta mẹ́ta nu lèyàn fi mọ̀ pé fíṣàn ni gbogbo fíṣàn pátápátá ní máa ń ní ìmọ̀n sẹ́ni tó wá ní pé fíṣàn rẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò sì gbàgbọ́ bẹ́ẹ̀
àfọ̀n pé tí bá ń ti ń sọ ẹgbọ́n mọ̀ pé ó gbàgbọ́ àbí ẹgbọ́n ìkejì yóò máa ní decision tí ó make decision yẹn yàtọ̀ sí pé mo gbàgbọ́ ẹgbẹ́ mo gbàgbọ́ o ní tí mo sọ yóò rí bẹ́ẹ̀ yóò máa sọ wọn pé yóò rí bẹ́ẹ̀ ẹ wà rí decision ìjọba ní decision yóò náà ní nǹkan téèyàn tó di ọ̀kan tó sì ń ṣe. tó tọ́ bá ti rí ẹnìkan tí ń wí ọ̀rọ̀ lẹ́nu ẹ wò ó dáadáa ṣé ń ṣe tí ń ṣe gíní. àǹdẹ́ ìmọ̀ ní ìtọ̀sọ́nà ìyàwó yìí pé nítorí ọlọ́run ń sọ yìí níbo ló ti wá òun náà lẹ́lẹ́kẹta ìtọ̀sọ́nà ń pè ní risala message. owó sọ pé Islam máa borí ayé èmi ò gbẹdẹ rí o mo fẹ́ kí Islam rule mo fẹ́ kí kìláfà dé mo fẹ́ kí Islam darí àgbáyé ẹ̀dígbẹ́ nìsẹ̀ mo fẹ́ liberate al-umma ní gbogbo àgbáyé tó ṣe ibi lásán abẹ̀rẹ̀ láti bí ìná gbogbo àgbáyé ẹgbọ́n mẹ́sàn bẹ́ẹ̀ àná ìṣe lọ́jọ́ kìnnà ìgbò ni mẹ́sẹ̀jì ti wá ta ló fi rán náà lẹ́lẹ́kẹta tó fi ń ṣiṣẹ́ ni ìgbò ló ti rí ìjọba ti rí náà ní ọ̀rọ̀ Qur'an ní yóò yíra wà ládé kó lèhè ọlọ́run mọ́ fẹ́ kí ẹ̀sìn borí gbogbo kí ní ẹ̀sìn wọ̀lọ̀ káríyá alìkàfìrò àwọn kìfìrí ọba àyàrí nígbàgbé wọ̀lọ̀ káríyá lè mushrikun àwọn mushrikun ọba àyàrí ọlọ́run wà á lọ́ lẹ́bí náà àmọ́ mo sì ṣe ládéhùn fẹ́ẹ́ bá ti gbàgbọ́ nù yín nípa kírísàn yìí lẹ́sítàlífàánà fil ard ìfì yín darí orílẹ̀ ayé kàmọ́ stálẹ́fà lẹ́bí náà min qabl gbẹ́gbẹ́ yẹ fún àwọn tó di ọmọ rúlẹ̀ yìí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó sì fi yẹn darí ìfì yín náà darí àdéhùn wà lórí ẹ̀kílẹ̀ tó ń wá ọlọ́run ti sàdéhùn pé òun ó ṣe bẹ́ẹ̀ àbábọ̀ mi yẹn àṣẹ wà lórí àyà Kùránì àdísì ànábì tọ́pọ̀ lẹ́rẹ́rẹ́rẹ́ ẹ̀kẹta example ti wà àwọn aṣáájú akẹ́tẹ̀ rìn àjò wọ́n ti rìn 1,000 àbí 2,000 àbí how many years 1,250 years ni Muslim fi darí ní ìdarí tẹ́gbẹ́ kalẹ̀ tí ó sí ẹlẹ́gbẹ́ rẹ̀ lágbàáyé Islamic Empire Islamic Caliphate tó lọ́bẹ̀ àti darí gbogbo àgbáyé láti tọ́ gbogbo àgbáyé sọ́nà 1,250 years ó kéré tán ló fi function kó tó di pé àwọn ẹ̀hànà wọ́n destroy rẹ̀ ní 1924 kó tó wọ́n stop rẹ̀ yóò àdébìnrin sọ pé àdébìnrin sọ bí ó sì stop ó sì sọ fún àpò yóò tó padà yóò sì padà àwọn ẹni tí mo sọ bí àdísì bí ẹ̀yà Kùránì òní message tó sọ pé ẹ lọ ṣe bẹ́ẹ̀. Nǹkan mẹ́ta aláwọ̀kọ́ nù tẹ́ ẹ gbọ́dọ̀ lọ́dọ̀ leader tẹ́fẹ́ follow. Tí bàbá ti ní ọmọ ṣe bẹ́yà fún. Nǹkan ẹlẹ́kejì kí ni manhaj tó gbé dání? Ṣé síyà ni? Àbí Súfí? Oye, tó bá jẹ́ síyà, ó dé ẹ̀yà ànábì ní síyà, tó bá jẹ́ Súfí, ẹ̀yà ànábì ní Súfí. So wọ́n tó ń gbọ́dọ̀ jẹ́ multasimu bi Rasulillahi sallallahu alaihi wasallam. Àwọn tó súnmọ́ manhajù yìí wọ́n náà làwọn tí ń pẹ̀lú àwọn ní ahlu sunnah àtàwọn tó ń pè ní àwọn ní salaf. Oye, nítorí wọ́n àwọn pé manhajù ṣe pàtàkì òun ni wípé kìí ṣe manhajù salafi àti ahlu sunnah láàrín fẹ́ ń gúdẹ̀ ni o. Ṣùgbọ́n àwọn ni wọ́n súnmọ́ àwọn lálẹ́ súnmọ́ tá a bá ti súnmọ́ sàlàfíà tá a súnmọ́ ahlu sunnah ní tó kù tí sàlàfíà tí wọ́n ń wí ní ìsẹ̀ tẹ́ǹkà mú tíra ní tó kù tí wọ́n fi kún ẹ̀rì. àìsọ pé kìí ṣe to be sincere súnà àtàkọ̀rọ̀ ní alùsùnà àbátàkọ̀rọ̀ ní sàlàfíà tí ó sì sàlàfíà aláṣẹ́jù wọ́n súnmọ́ àwọn abẹ́tò tó súnmọ́ náà àtàkọ̀rọ̀ ní haraka islamiyya bí irú Imam Hasan Banna àwọn súnmọ́ tẹ́ bá fẹ́ máa dákọ̀ àwọn sàfíà ẹgbẹ́ ẹ̀rẹ́fẹ́ àárí dákọ̀ tí a rí mú kan tó ń pè mọ́nájú yìí ọ̀nà mẹ́ta lálẹ́gbà yẹjú ìrìn mọ́ mọ́ pé ìka mẹ́ta ọ̀nà mélòó mẹ́ta ọ̀nà mẹ́ta lálẹ́gbà yẹjú ẹ̀ mọ́nájú aláwọ̀kọ́ ni pé Al-Qur'an àti hadith tẹ́ bá ti dúró pé gbogbo nǹkan tá máa tẹ̀lé tá máa bá yín sọ tá máa rí yín ìlànà tá máa tẹ̀lé o ọmọdé Qur'an àti hadith ẹyọ kan ti dúró okùn kan méjì óyé
ìfẹ́lẹ̀ kejì ni pé a fẹ́ mọ̀ tán ànábì àti síra sọ̀hábà ìfẹ́lẹ̀ kejì nù tẹ́lá tí wọ́n fẹ́ mú mọ́nà hajj ẹ lọ kàtà ànábì kẹsì kàtà àwọn sọ̀hábà sẹ́yìn kẹta gbogbo àwọn àfà tí wọ́n jẹ́ mọ̀jẹ̀ dìde tí wọ́n dìde látẹ̀yìn àwọn sàbí téèdì sìn téèdọ́lá àlẹ́lẹ̀ kẹta rẹ̀ téèdọ́lá ẹnikẹ́ni tó bá ti dìde tó wá rí vọ́ọ̀mù kò bá ṣe pé kò ní kọ̀m̀plìtì mọ́sáàbù bọ́yá lápẹjọ́ ìṣìn ọkàn ṣàlàyé àkídà lásán kò ṣàlàyé jihad àbí jihad lọ ṣàlàyé kò ṣàlàyé kí ni àkídà ní tó ń kálukú bá mú wá á fi ń tà ń bá bọ̀ á fi wò ó ṣé tó mú wá àfà ṣé kò tako Kùránì àtàdíìsì ṣé kò sì tako àwọn sọ̀hábà ṣé kò sì tako àwọn ẹni Ọlọ́run tó ṣe kí ni á fi mọ̀ bẹ́yà àmúmọ̀ jẹ́ pé mọ́nájú ṣe ẹgbẹ́ tí mo ti pé mọ́nájú sí mẹ́ta torí pé tí a bá kọ mọ́nájú rẹ̀ àlè perfect innamal manhaju i'tiqad ìfẹ́ pẹ̀lú mọ́nájú inú àkídà wa inú gbàgbọ́ wa inú ọ̀kan wa ni ó wà ó ti mọ́nájú sí ní ìtọ́lọ́gbà ìtàràgbà wí èmi ìtàǹsà àbíbá ṣe èjì lẹ́yìn náà àwọn aṣíwájú wọn nú ẹ̀sì tí wọ́n fẹ́sì sí kìí ṣe di ètí ń bẹ ní ìsìn nìkan àtẹ̀tọ́wá tó dé tó wá tó ti dé tó tó gbìyànjú wípé ẹjá tó fi nǹkan báyìí kún tí nǹkan rẹ̀ bá ti tako tàwọn tó ṣe kéde tó ṣáájú tó ṣàbàmì fún àlèémà manhajú alqaid al-jayyid ẹni tó dé lórí gidi èyí sọ fáwọn èèyàn pé lẹ́yìn tèmi ẹ̀rọ gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ẹlòmíì mọ́ nítorí sọ fún ọ ni pé ọ̀rọ̀ ẹni tí ọba ti tako tọlọ́run àti tànàbí tí ó sì tako àwọn sàhábà ẹgbẹ́ nìṣẹ́ tó bá ti lè wúlò fẹ́ sùn ìyẹn ní ọ̀rọ̀ rẹ lóòfin ní fi sọ àwọn èèyàn rẹ dé sẹ́ẹ̀tì tí wọ́n àjẹ́ sẹ́ẹ̀tì ní tí wọ́n àmọ́ ìyapa sẹ́lẹ̀ ní tó bá gbé nǹkan ní tó bá tó dáa ju ti ẹ wá wọ́n àmọ́ ìyapa sọ́mọ́ máa bá jà pé àwọn ọ̀gbà nǹkan mi àmì ìwọ̀n ò tí ì lẹ́kọ̀ọ́ débì kan bẹ̀tẹ̀ dáàbà àwọn kan wà nípa ìrìn ìdìbẹ́sì ẹgbẹ́gbọ̀rọ̀ àfáà mi mà ẹ̀yìn lẹ́bẹ̀ níbi ẹ̀mí ẹ̀kọ́ tó kù yìí àwọn àfáà rẹ̀ sí kù lọ́pọ̀ lẹ́ẹ̀tí ọkọ̀ yìí bẹ̀tẹ̀ ti gbèsè lọ́pọ̀ lọ́dọ̀ àfáà rẹ̀ àbí níbi ìjọ rẹ̀ yìí pé ọ̀rọ̀ tó lè bá sọ ọ̀gbọ́dọ̀ gbọ́ ẹ̀bà mọ́nà àjò yìí jẹ́nu wọn ọ̀rọ̀ tó lè bá sọ ẹwẹ́ pọ̀ mọ́ ẹ̀tọ́ ọ̀rọ̀ tako kìtàbà àti kíni túnà á sì wò pé ṣé ìgbé wọn fi kọlu àwọn sàhábà àti àwọn sálàfù wa ṣé tiẹ̀ lọ́dọ̀ àjù tì tí wọ̀ wú lọ àwọn sálàfù wa àwọn mọ̀jàdìdì bí àwọn Ibn Taymiyyah bí àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ẹgbẹ́ nìṣẹ́ tọ́yẹ pé nǹkan ọba mú wá tó bá ṣàǹfààní fún àjù tí wọn lọ aṣọ wípé àwọn àfáà wa wọn sọ báyìí àmọ́ títí èyí ó dà ní kóṣìkí ni ọba sì kò inú ẹgbẹ́ nìṣẹ́ ẹjẹ́ á lò ìjẹ́ ń pè mọ́nájú nù ẹ mọ́ kọ́ àwọn èèyàn mọ́nájú pé wọ́n gbọ́dọ̀ gbọ́rọ̀ ẹlù ní lẹ́yìn ẹ̀rọ tèmi náà ó bẹ́ẹ̀ tàbí ń pè mọ́nájú nù tí bẹ́ẹ̀ tàbí bá ti jẹ́ kọ̀wá ìdílé mọ́nájú tí ó sì báyà fún wọn ọkùnrin kan mẹ́ta ìran ni èròǹgbà wo ni wọ́n gbé lẹ̀ pé ìgbà táàfà yìí ní kí wọ́n á jọ ìwọ̀n kí wọ́n á gbà wọn láàfà kí wọ́n á gbà wọn lọ́gbà kí wọ́n á gbà wọn ní ilé àmúrè èròǹgbà wo lẹ gbé lẹ̀ tẹ́lẹ̀ fẹ́ sìn iṣẹ́ wo lẹ gbé lẹ̀ tó bá ṣe wípé lóòótọ́ mo ṣe ń kà bọ́ látòrí fíṣàn tí olórí gbọ́dọ̀ ní kápẹ́ ìkọba ni mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fẹ́ rí náà ní kò ní jáde kí ni ibi lẹ ń lọ wọ́n fẹ́ bí ilé ìpè ẹ̀dá kan tí má jọ yín kí la fẹ́ ṣe kí la fẹ́ pè mí sí kí la fẹ́ ṣe gan tọ́lá ní ìdí ẹ̀ ọ̀rọ̀ ní ìdíṣe torí ìgbà tí àwọn ìyàbá tí ń tẹ̀lé kìtàbù àti súnnà tí ń tẹ̀lé ọ̀rọ̀ àwọn sàhábà táàsì gbogbo nǹkan tó dáa lọ kí ló dé tó fẹ́ sọ pé kí n tẹ̀lé ọmọ kí ló dé tó fẹ́ tó tẹ̀lé ọmọ tó fẹ́ tó pe ààrẹ lólórí tí ó ti fi tẹ̀lé ọ àwọn àbílẹ̀ rè tọ́ba lè ní nǹkan mẹ́ta ẹjọ́ ìṣẹ̀bẹ̀rẹ̀ àfọ̀ bẹ̀rẹ̀ látòrí mẹ́ta aláàkọ́ mẹ́ta ẹlẹ́ẹ̀kejì níbi manhaj àbí mẹ́ta fíṣàn mẹ́ta manhaj mẹ́ta hadaf tọ́lá ti kọ́ ìdá mẹ́ta lára èròǹgbà tí ó ń pè àṣí tí ẹni ẹ fi ní káwá jọ àwọn àwájọ ìjàmọ́ wa ẹjọ́ ẹ̀wọ̀n ọlọ́run wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ismi wal-'udwan ọ̀rọ̀ information mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹgbẹ́ ni yé ó ti wà nù ayà
ó ti wà ní ọkàn níbi tafsílù ni nígbà mo rí àsìkò tásìkìnì láwà ọlọ́run ní tí wọ́n bá gbé nǹkan dé láti jẹ́ wọ́n pé yóò jẹ́ kí èèyàn tó mọ ọlọ́run èèyàn ó sọ mọ ọlọ́run tààwọnù ẹ̀kọ́ pé ìtìlẹ̀ lórí ó rí ní àbí ìbírù nǹkan ilé ṣàǹfààní fáwọn èèyàn ẹgbẹ́sẹ̀ kì í ṣe nǹkan tí ó ní wọn la ṣe ìwà mi ìkànnì bí wọ́n ṣe rí yìí ọ̀dà àpọ̀ nítawọn èèyàn máa jàǹfààní bẹ́ẹ̀ ni àkọ́ ni pé ọ̀dà sọlọ́run láàrin wa àtọ́lọ́run yóò tó kí ìtẹ́ni gbé dání yóò lè jẹ́ kí n tún wà lójú ọ̀nà ọlọ́run ọba àlékè ọlá òde ní àbí ẹlẹ́ẹ̀kejì láàrin àwọn èèyàn òun ló ní bẹ́rù dáadáa ó wà láàrin àwọn àtàwọn èèyàn kìí ṣe ìní àwọn èèyàn lá kìí ṣe ìkọ́ọ̀tì ọlọ́run oye ẹ̀kẹta nǹkan tí wọ́n gbé ká ní ẹ̀rí yìí òun ọ̀jẹ̀ kí àlèwúmọ̀ fún unite lẹ́yìn ìgbà tó ti fọ́nká tó bá jẹ́ fún wọn bá fi lè unite níta bá fi unity ṣe níta gbé kalẹ̀ ní oṣù kínní ní oṣù ìwà òye yìí àní ìdílé owó mùsùlùmí fún unite gbogbo wọn pátá ká unite lábẹ́ olórúkọ pẹ̀tẹ́ wọn ṣe kò ṣeé ṣe àwọn arí àgbékalẹ̀ kan ipi àgbékalẹ̀ yìí gbogbo táwọn èèyàn ṣe àgbékalẹ̀ yìí lọ́lọ́wọ́ ṣe ó sì ń ṣe kì í ṣe pé ìdẹ̀m káàpé lásán ìdàkejì nínú ẹni tí àgbékalẹ̀ nǹkan wọn jẹ́ ìdùwà àbí ismu ṣẹ́rí wala ta'awanu 'ala ismu ní pé ìṣẹ́dà ká ṣe ọlọ́run tàbí ká ṣe èèyàn wala ta'awanu 'ala ismi wal 'udwan ní pé n tí ó fọwa táwà ní lè bára wa ṣe ó ṣe mẹ́tẹ̀ẹ̀táhun tí ń bẹ̀rẹ̀ ayà ohun ṣẹ́rí pé aláwọ̀kọ́ ni pé ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ̀kọ́ pé lórí ìmọ̀ sí dáadáa àti ìmọ̀ àbẹ̀rù ọlọ́run ìfẹ́ pẹ̀lú bẹ̀rẹ̀ ọlọ́run rọ̀bàníyà ẹni tí tọ́wọ́ lè jẹ́ káwà lórí manhaj lórí Islam táàfi rí ọlọ́run sí àwọn àtọ́lọ́run ní takwa wàhábí àwọn àtọ́lọ́run tààwà náà takwa àwọn àtọ́lọ́run lọ́wà tààwà náà gbére àwọn àtàwọn èèyàn lọ́wà wala ta'awanu 'ala al-ithmi tẹ́ bá fi lè ṣe ẹ̀yàn ẹsẹ̀ lọ́run bẹ́ẹ̀ bá fi lè ṣe ọlọ́run ẹsẹ̀ lọ́run àbí tọ́wọ́ náà pàṣẹ ká sí dáadáa sáwọn èèyàn náà wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan àtàwọn nǹkan tó pé òun ní bí fẹ́ kìta àti ẹ̀kẹ́ tí ń bẹ ní kíni àárín ẹ̀yìn gbogbo nǹkan ọ̀tọ̀ ẹmọ́ sọ̀pọ̀tẹ̀ náà tẹ́ pé gbogbo nǹkan ọ̀tọ̀ wọn ni ẹmọ́ sọ̀pọ̀tẹ̀ ìtumọ̀ ẹni pé ká gbé program kalẹ̀ tó lè unite gbogbo àlùmọ̀ ní program tó pé ojú méjì ni ó ní yóò unite àlùmọ̀ tí ó wà àlùmọ̀ bá kọ̀ tó lóun unite ajẹ́ pé tí wọ́n ní kí àlùmọ̀ unite nítorí rẹ̀ yẹn ni pé ká lè save Islam kí ọ̀tá Islam ká lè ti kíni ká lè gba Islam lọ́wọ́ ẹ̀ àbí ká gba mùsùlùmí lọ́wọ́ ẹ̀ àwọn tó bá láwọn unite ọmọ unite ṣé ẹ̀yẹ́ sá máa bá ṣe ń lọ tí ẹ máa bá lọ ẹ̀rù mẹ́rẹ̀ta máa yàpọ̀ náà tó wá jẹ mú pé àlàádáàfù wàlúwàdìíyà tá a máa ń gbé kalẹ̀ tó lè yí ẹni tí ayé yìí ọba yé ẹ̀tọ́ wá gbọ́ ọ̀sán mẹ́ta lòun náà pín sí ẹgbẹ́ nìyẹn mọ́ra wọn ní wípé nígbà gbé kalẹ̀ yìí àfà kí ni nǹkan ọ̀hún ẹ wù ú dáadáa ṣé ìtí wọn gbé kalẹ̀ ó jẹ mọ́ nítorí àbí sọ pé iṣẹ́ àsìkò iṣẹ́ ẹ̀sìn kí ni iṣẹ́ ẹ̀sìn prophecy iṣẹ́ ẹ̀sìn prophecy kí ni prophecy nítorí pé kò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n ànábì ti promise ẹ̀ pé yóò sì kí ni tí ẹ̀bà tí wá rí prophecy lára ìtìjọmọ́ nǹkan kójọ àbí táàfà kan sọ pé wájọ́ ìní sí ẹ̀sùn wájú ẹ̀rì níbò mi kí ni prophecy mẹ́ta kan ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn retí àbí Palestine prophecy ni orúkọ wọn sọ pé wọ́n kírun bẹ padà wọ́n wọ mọ́sálásí bọ́n sí kọ́kọ́ wọ̀ ní àpọ̀jọ́ àdísì ànábì sọ pé a kírun bẹ kódà tí Jésù bá dé yóò kírun lẹ́yìn mọ́nù máa dì níbẹ̀ láti ń lé ara tẹ́ ń gbàgbé Palestine lọ́wọ́ yìí àti wọ́n ń ṣeré ni Palestine is a prophecy. Àpapọ̀ mi àrẹ́bìnrin kódà tó bá kù díẹ̀ tálìkì àmọ́ ṣẹlẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ bí wọ́n rí kódà pọ́pọ́pọ́pọ́pọ́ kó tó ṣẹlẹ̀ àlìkì àmọ́ òní tí ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yóò fi ṣẹlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ á bá wọn jà ó ní àwọn àti Júù àwọn àti àwọn Júù àwọn Israel á jọba ara wa jà
ó lásì wé ní wọn ààrẹ tí ìwé ní wọn inú prọfẹ́sì mẹ́ta Palestine gbẹ̀tọ̀ ìfẹ́ ìdínú prọfẹ́sì ní Imam Mahdi mo ka àdéhùn ìsìnkà nípa Imam Mahdi tí Imam Mahdi bá dé ànábì ní gbogbo àgbáyé ni àwọn èèyàn ó ti wá ṣe báyà fún ó wá sọ̀rọ̀ fún wọn kálukú ọ̀tẹ̀ lámì ìwẹ̀ ìwé àtẹ́ láti ráwọn àfá àkàtà láti sọ pé Imam Mahdi ò lè wá Jésù ò lè wá ẹmọ́ tẹ̀lé ẹmọ́ mo sọ mọ́lẹ́yà nàbí wọ́n sì lè kó yín lọ bá nàbí láìláì ara wọn fẹ́ kó yín lọ bá wọn níbi wọn lọ ànábì lọ sọ bẹ́ẹ̀ nù nígbà tí èèyàn bá ń bá ṣe Ọlọ́run lọ tọ́já ní èrè fúnjọ rẹ̀ tí Imam Mahdi wá dé tó wá kó lọ bá Imam Mahdi ẹ̀dá kan sí ò ti ṣiṣẹ́ kan lẹ̀ làwọn ọmọ fi tẹ̀lé ó ti kọ́ wọn lẹ̀ pé ara prọfẹ́sì ara tá à ń bá lọ wọn náà ni pé ìlànà ànábì là máa tẹ̀lé ànábì bẹ́ẹ̀ sọ fún wa pé Imam Mahdi tó bá ti jáde kan sí báyà fún prọfẹ́sì kan ọ̀gá ibi prọfẹ́sì náà ní khilafa ànábì ní Islam khilafa ń bọ̀ ó lè mímọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn náà àwọn sàbí tí wọ́n wà guided wọ́n lò 30 years ànábì ní lẹ́yìn náà ọba lẹ́yìn náà jàbàríyà àwọn dictator ní darí ayé lọ́wọ́ àwọn Amẹ́ríkà ní darí ayé lọ́wọ́ ànábì lẹ́yìn àwọn dictator yẹn súnmọ́ takúrò khilafa wà padà wá aláàmáhàjì nùbúwà ìlànà ànábì ni ó gbé wá ní ọlọ́kú súnà ànábì ìlànà ànábì ni ó gbé wá wàtàhùn hard ànábì ní kò dé síbi kan lórí ayé tí ò ní darí tàhùn hard yóò kárí gbogbo ayé one of the last prophecy if any work any team work any group any leadership tí ọba ti ní àwọn nǹkan tí mo wí ẹgbẹ́ ìṣẹ̀ wọ́n ò lọ sí báyà ó lè cooperate pẹ̀lú ọmọ nínú ibi kan tó dáa tí a máa ṣe kí ni ẹ máa ṣe mọ́ gbé ilé ayé rẹ̀ fún mọ́ fún ọ ní báyà ẹgbẹ́ ìṣẹ̀ báyà àtàwọn abẹ́rẹ́ sọ gbọ́dọ̀ jẹ báyà tó bá kìtàbà kí ni súnà mú kì í ṣe súnà tí àwọn sàràfíà aláṣejù àtàwọn àwọn aláìṣètò kì í ṣe sàràfíà tí wọn àbẹ́ nínú ìkìmọ̀ nìkan ìjẹ́ ká gbọ́ wípé gbogbo àwọn àfáà wa tọ́ bá ti rí tí wọ́n bá ti jẹ́ wàsàtí nínú súnà tí wọ́n yẹsẹ́ tí ń ṣe tẹ̀kfíà gbogbo àwọn àfáà pátálà ní ìdí wọn kò sẹ́ni kí wọ́n mọ gbogbo nǹkan táwọn gbogbo wọn pátápátá ìmọ̀ tó ń pàdé wà lọ fún ìtọ́lọ̀ fún sẹ̀ríà ìtọ́lọ̀ fún àdìs ìtọ́lọ̀ fún anídìgbò gbé ẹgbẹ́ mẹ́sìn ká sì máa gbọ́ ká máa lò ṣùgbọ́n níbi já níbi pé mo fẹ́ jẹ́ ìṣẹ́ Islam èmi náà fẹ́ wà sáfù ẹgbẹ́ mẹ́sìn bó ṣe ṣe ni mo ti ṣàlàyé lọ ẹ̀yà kò tó ń gbọ́ mo ṣe ń rí bọ̀ ìdí tá parí ọ̀rọ̀ wa ṣe rè mo rò bí mo gúnlẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin